APC balẹ̀ síbi tí kò tọ́ látàrí pé wọ́n mu ọtí fa igbó kí wọ́n tó fò. Èèyàn 6 pàdánù ẹ̀mí wọn látàrí bí kòkòrò àrùn tó ń jẹ ẹran ara èèyàn ṣe gbilẹ̀ nípínlẹ̀ Adamawa. Ilé ẹjọ́ pàṣẹ pé àwọn ọkùnrin lè máa jẹ́ orúkọ bàbá ìyàwó wọn láti àkókò yìí lọ. Ọ̀rọ̀ tún bẹ́yìn yọ, ẹgbẹ́ NUPENG ní ilé epo Dangote yẹ àdéhùn ìyanṣẹ́lódì ṣeéṣe kó bẹ̀rẹ̀ padà. Ààrẹ Trump lé àwọn adúláwọ̀ lọ ilẹ̀ Ghana, ọmọ Nàìjíríà ló pọ̀ jùlọ nínú wọn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Àwọn awakọ̀ bàálù APC balẹ̀ síbi tí kò tọ́ látàrí pé wọ́n mu ọtí fa igbó kí wọ́n tó fò. Àjọ tó ń rí sí ìrìnkèrindò ọkọ̀ òfurufú lágbàáyé, International Civil Aviation Organization ICAO sọ pé ewu ńlá ni kí awakọ̀ òfurufú máa da nǹkan sí àyà kó tó wa bàálù, kò sì bójúmu rárá. Àjọ tó ń rí sí ààbò ọkọ̀ òfurufú ní Nàìjíríà, Nigerian Safety Investigation Bureau NSI, ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn awakọ̀ bàálù APC méjì kan lo oògùn olóró kí wọ́n tó fò. Nínú àtẹ̀jáde kan tí àjọ náà fi léde lọ́jọ́ Ẹtì, ó ní àyẹ̀wò oògùn tí wọ́n ṣe fún àwọn awakọ̀ méjèèjì fi hàn pé oògùn olóró wà nínú ẹ̀jẹ̀ wọn kí wọ́n tó wa ọkọ̀ òfurufú Boeing 737 kan tó gbé èèyàn 123. Àyẹ̀wò ẹ̀jẹ̀ tún fi hàn pé ẹlòmíràn tó tún jẹ́ òṣìṣẹ́ inú bàálù náà fa igbó ṣáájú kí wọ́n tó fò. Ọkọ̀ òfurufú ọ̀hún gbéra kúrò nílùú Èkó lọ sílùú Port Harcourt, àmọ́ kò balẹ̀ bó ṣe yẹ kó balẹ̀, èyí tó mú ìfura lọ́wọ́. Wọ́n ní bàálù ọ̀hún balẹ̀ sí nǹkan bíi 2,200 2,264 mítà kó tó kúrò ní ojú ibi tó yẹ kó balẹ̀ sí, kó tó dúró ní 2 mítà kọjá ibi tó yẹ kó dúró sí. Àjọ NSI ní gbogbo àwọn èrò inú ọkọ̀ ọ̀hún jáde kúrò níbẹ̀ láàyè láìsí ìpalára kankan. Àjọ ọ̀hún sọ síwájú sí pé ìwádìí àwọn fi hàn pé wọ́n mu ọtí, igbó àtàwọn oògùn olóró míì tó lè mú kí èèyàn sì ṣe lásìkò tí wọ́n ń wa ọkọ̀ òfurufú ọ̀hún. Sísá eré kọjá ibi tó yẹ kí bàálù balẹ̀ sí máa ń wáyé lọ́pọ̀ ìgbà tí ojú ọjọ́ kò bá ṣe déédé, tí awakọ̀ bàálù kò sì rí iwájú rẹ̀ dáadáa. Gẹ́gẹ́ bí NSI ṣe sọ, àṣìṣe àwọn èèyàn náà fìdí rẹ̀ múlẹ̀ pé wọn kò wá lásán, wọ́n ti da nǹkan sí àyà. Lẹ́yìn àtẹ̀jáde ní àjọ ọ̀hún gba iléeṣẹ́ APC lámọ̀ràn láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ rẹ̀ kí wọ́n sì máa ṣàyẹ̀wò wọn dáadáa kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́. Wàyí o, iléeṣẹ́ bàálù APC ti fèsì lórí ìwádìí tí àjọ NSIB gbé síta. Ó ní òun kò tí ì tẹ́wọ́ gba èsì àbájáde ìwádìí àjọ náà nípa àyẹ̀wò tó ṣe fún àwọn awakọ̀ bàálù ọ̀hún méjèèjì. Iléeṣẹ́ APC ní lóòrèkóòrè ní òun máa ń ṣe àyẹ̀wò fún àwọn ọtí líle àti mímu oògùn olóró fáwọn òṣìṣẹ́ ọ̀hún, àmọ́ àwọn kò tí ì gbọ́ nípa àbọ̀ ìwádìí àjọ NSIB náà. Wọ́n ní àwọn ní òfin tó lágbára èyí tó tako ọtí líle nígbà tó bá kù wákàtí 8 kí bàálù tó fò, gẹ́gẹ́ bí ìlànà àti òfin bàálù fífò ṣe là á kalẹ̀. Ìdí rèé tí àwọn ṣe máa ń ṣe àyẹ̀wò lóòrèkóòrè fáwọn òṣìṣẹ́ àwọn. Èèyàn 6 pàdánù ẹ̀mí wọn látàrí bí kòkòrò àrùn tó ń jẹ ẹran ara èèyàn ṣe gbilẹ̀ nípínlẹ̀ Adamawa. Àwọn òṣìṣẹ́ ètò ìlera nípínlẹ̀ Yobe ti fìdí rẹ̀ múlẹ̀ pé kòkòrò kan tó ń jẹ ẹran ara èèyàn ti ń kọlù àwọn èèyàn nípínlẹ̀ náà, èyí tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Buruli Ọ̀sà. Kọmíṣánná fétò ìlera nípínlẹ̀ ọ̀hún Felix Tangwami ló fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ fún àwọn akọ̀ròyìn BBC nínú ìfọ̀rọ̀wérọ̀ kan. Ó ní ọdún tó kọjá ni àwọn kọ́kọ́ gbúròó kòkòrò náà, ó sì ti pa èèyàn 6, kì í ṣe èèyàn 8 bí àwọn ìròyìn kan ṣe sọ. Felix Tangwami tẹ̀síwájú pé nígbà tí àrùn náà kọ́kọ́ bẹ̀rẹ̀, àwọn èèyàn rò pé kòkòrò tó bù wọ́n jẹ nínú oko ló ń dààmú wọn. Àmọ́ ìwádìí àwọn fi hàn pé kò rí bẹ́ẹ̀ nítorí àwọn ọmọdé tí kò lọ sínú oko gan ní àrùn ọ̀hún. Ẹ̀wẹ̀, kọmíṣánná náà fi kún pé àwọn èèyàn tó ń gbé ní ẹ̀bá ìpínlẹ̀ Adamawa náà wà lára àwọn tó jẹ́ kí àrùn náà túbọ̀ tàn kálẹ̀ sí. Ó ní tí wọ́n bá kó àrùn náà, níṣe ni wọ́n máa ń lọ sí ṣọ́ọ̀bù àwọn tó ń ta oògùn láti tọ́jú rẹ̀ kàkà kí wọ́n gba ilé ìwòsàn lọ. Ó ní wọn kì í gbà láti lọ sí ilé ìwòsàn látàrí pé wọ́n rò pé àrùn jẹjẹrẹ ni, àti pé wọ́n gbàgbọ́ pé tí wọ́n bá lọ sí ilé ìwòsàn ikú ló máa já sí. Ó fi
kún pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ohun tó ṣokùnfà kòkòrò náà àti pé iṣẹ́ ti ń lọ lọ́wọ́ láti rẹ́yìn rẹ̀. ẹnìkan tó ti kó àrùn náà, Mati Adamu, tó ń gbé ní abúlé Malabu ní ìjọba ìbílẹ̀ Fufore nípínlẹ̀ Adamawa, sọ pé láti ọdún 2 sẹ́yìn lòun ti ń bá àrùn náà fínra, wọn kò sì tíì mọ ibi tó ti wá títí di àsìkò yìí. ọkùnrin náà ṣàlàyé pé àsìkò tí òun ṣiṣẹ́ nínú oko ni òun kó àrùn náà. lójijì ni òun ṣàkíyèsí pé ó dàbí pé iná ń mì nínú ẹsẹ̀ òun. ó ní nígbà tí òun délé ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́, ẹsẹ̀ òun ti wú ó sì ti ń dùn òun. lálẹ́ ọjọ́ náà ni òun pe ẹnìkan tó ń ta oògùn láti wá tọ́jú òun. odidi oṣù 3 ni òun lò nílé tí òun gba ìtọ́jú ìbílẹ̀ àti ìtọ́jú oògùn òyìnbó. lẹ́yìn ọdún 2 òun sì ń gbé pẹ̀lú àrùn yìí. Adamu ṣàlàyé fún àwọn akọ̀ròyìn BBC pé ìbátan òun 2 tí wọ́n jọ ń gbé nílé kan náà ló ti kó àrùn náà báyìí. dókítà Aliyu Salihu láti ilé ìwòsàn Usmanu Danfodio University Teaching Hospital ìpínlẹ̀ Sokoto ṣàlàyé ohun tó mọ̀ nípa àrùn náà. ó ní àrùn náà jẹ́ èyí tó máa ń bá àwọn ara àti iṣan inú ara jà, ó sì máa ń jẹ ẹran ẹsẹ̀ tàbí apá èèyàn. ó fi kún pé kòkòrò kan tí wọ́n ń pè ní Microbacterium ló ń ṣokùnfà rẹ̀. dókítà náà sọ síwájú sí pé àrùn náà lè tàn láti ara ẹnìkan sí ẹlòmíràn. àwọn ọ̀nà tí àrùn náà fi ń tàn kálẹ̀ nìwọ̀nyí: láti inú omi tó ní kòkòrò tàbí omi adágún. ó máa ń pọ̀ láwọn agbègbè tí omi bá pọ̀ sí tàbí tí òjò ti ń rọ̀ lemọ́lemọ́. kòkòrò náà máa ń wọ àgọ́ ara láti ojú egbò tàbí ọgbẹ́ lára èèyàn. àwọn kòkòrò tó ń gbé nínú omi lè fún èèyàn ní àrùn ọ̀hún tí wọ́n bá gé èèyàn jẹ. dókítà ọ̀hún ṣàlàyé pé lára àpẹẹrẹ àrùn náà ní kí ara èèyàn wú bíi pé kòkòrò bu ẹni náà jẹ. lẹ́yìn náà ni ojú ọgbẹ́ ọ̀hún yóò máa dùn èèyàn tí ara ẹni bẹ́ẹ̀ yóò sì máa gbóná. lára àwọn oògùn tí wọ́n fi ń tọ́jú rẹ̀ ni oògùn apakòkòrò ara, ìyẹn antibiotics. ilé-ẹjọ́ pàṣẹ pé àwọn ọkùnrin lè máa jẹ́ orúkọ bàbá ìyàwó wọn láti àkókò yìí lọ. ilé-ẹjọ́ tó ga jùlọ ní South Africa ti pàṣẹ pé àwọn ọkọ lè máa jẹ́ orúkọ bàbá ìyàwó wọn láti àkókò yìí lọ. ìdájọ́ yìí ló yí òfin kan tó ti kọ́kọ́ sọ pé àwọn ọkọ kò lè máa jẹ́ orúkọ bàbá ìyàwó wọn ṣáájú. tọkọtaya méjì ló gbé ẹjọ́ náà lọ síwájú ilé-ẹjọ́ tó ga jùlọ ọ̀hún lórí ẹ̀sùn pé òfin àkọ́kọ́ ń ṣe ìdẹ́yẹsí àwọn ọkùnrin bí kò ṣe fààyè gbà wọ́n láti máa jẹ́ orúkọ bàbá ìyàwó wọn. iléeṣẹ́ ìròyìn SABC jábọ̀ pé ṣáájú ní ìgbẹ́jọ́ náà ni wọn kò ti gba Henry Van de Mawe láàyè láti máa jẹ́ orúkọ bàbá ìyàwó rẹ̀ Jana Jordan. bẹ́ẹ̀ ni wọn kò fààyè gba Andries Nicholas Bowman láti fi orúkọ bàbá ìyàwó rẹ̀ Jess Donnelly Bowman sí ara orúkọ rẹ̀. ohun tó kàn báyìí ni kí ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè náà ṣe àtúnṣe sí òfin tó wà nílẹ̀ kí àṣẹ tuntun náà lè di àmúṣe. àwọn tọkọtaya méjì ọ̀hún sọ pé òfin tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ti pẹ́ kò sì bá òde òní mu. bẹ́ẹ̀ ni wọ́n tẹ ẹ̀tọ́ èèyàn lójúmọ́lẹ̀ láti ṣe ohun tó bá ń fẹ́. wọ́n ti kọ́kọ́ pe ẹjọ́ náà nílé ẹjọ́ gíga tí wọ́n sì borí níbẹ̀, àmọ́ wọ́n tún gbé ẹjọ́ ọ̀hún lọ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè náà fún òǹtẹ̀. ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan, the Free State Society of Advocates, darapọ̀ mọ́ tọkọtaya náà nínú ìgbẹ́jọ́ ọ̀hún. wọ́n ní òfin tí kò fààyè gba ọkùnrin láti máa jẹ́ orúkọ bàbá ìyàwó rẹ̀ ń de àwọn ọkùnrin lọ́nà láti ṣe ohun tí yóò mú inú ìyàwó wọn dùn. mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé Leon Scriba àti mínísítà ètò ìdájọ́ Mamuloko Kubayi sọ pé àwọn kò lòdì sí ẹjọ́ tí tọkọtaya náà pè gẹ́gẹ́ bí ohun tí ìwé ìròyìn IOL sọ. ọ̀rọ̀ tún bẹ́yìn yọ. ẹgbẹ́ NUPENG ní ilé epo Dangote yẹ àdéhùn, ìyanṣẹ́lódì ṣeéṣe kó bẹ̀rẹ̀ padà. lẹ́yìn ọjọ́ 2 péré tí wọ́n wọ́gi lé ìyanṣẹ́lódì tí wọ́n gùn lé, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ẹ̀ka epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà NUPENG ti kéde wípé ìyanṣẹ́lódì míì ń kanlẹ̀kùn lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kan iléeṣẹ́ ìfọpo rọ̀bì Dangote wípé ó kọ etí ikún sí àdéhùn táwọn jọ ṣe lọ́jọ́ Ìṣẹ́gun tó kọjá ní olú iléeṣẹ́ àjọ DSS nílùú Àbújá. ẹgbẹ́ NUPENG sọ nínú àtẹ̀jáde kan tó fi síta, èyí tí ààrẹ ẹgbẹ́ náà ọmọọba Williams Akporea àti akọ̀wé àgbà
Afọlábí Ọláwálé buwọ́lù pé kí gbogbo ọmọ ẹgbẹ́ NUPENG káàkiri orílẹ̀-èdè Nàìjíríà máa gbáradì fún ìyanṣẹ́lódì míì tí yóò bẹ̀rẹ̀ láìpẹ́. NUPENG ní àwọn fẹnukò níbi ìpàdé táwọn ṣe pẹ̀lú iléeṣẹ́ ìfọpo rọ̀bì Dangote lọ́fíìsì àjọ DSS èyí tí mínísítà mẹ́ta orílẹ̀-èdè Nàìjíríà náà wà níbẹ̀ pé àwọn òṣìṣẹ́ Dangote lẹ́tọ̀ọ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́. Àmọ́ NUPENG láwọn ṣe àkíyèsí pé iléeṣẹ́ Dangote pàṣẹ fáwọn awakọ̀ táǹkà epo rẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ náà lọ́jọ́rú ọjọ́ 10 oṣù kẹsàn-án tí í ṣe ọjọ́ kejì táwọn ṣe ìpàdé l'Àbújá wípé kí wọ́n sí stíkà NUPENG kúrò lára ọkọ̀ wọn. NUPENG sọ nínú àtẹ̀jáde náà wípé lọ́jọ́ kejì ni wọ́n tún pàṣẹ fáwọn awakọ̀ táǹkà náà pé kí wọ́n wa ọkọ̀ wọ inú iléeṣẹ́ ìfọpo rọ̀bì Dangote láti lọ gbé epo. Àmọ́ àwọn awakọ̀ táǹkà náà kò ráyè wọlé torí wọ́n ní wọn ò tẹ̀lé òfin tó de gbígbé epo nílé epo ìfọpo rọ̀bì. NUPENG bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ iléeṣẹ́ Dangote náà. Wọ́n ní ìgbésẹ̀ náà tàpá sí òfin ẹgbẹ́ àti òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ NUPENG ní kò yẹ kí èèyàn kan lágbára láti tàpá sí àdéhùn táwọn aláṣẹ ìjọba buwọ́lù. NUPENG tún ké pe ìjọba àpapọ̀ láti dènà lílo àwọn ẹ̀ṣọ́ elétò ààbò lọ́nà tí kò tọ́ nígbà tí ìfàkájà bá ń wáyé láàrin àwọn òṣìṣẹ́ àti iléeṣẹ́ kan. Ẹgbẹ́ NUPENG kò ṣàìké pe ẹgbẹ́ àpapọ̀ òṣìṣẹ́ NLC, TUC àtàwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ míì láti ṣàtìlẹ́yìn fún NUPENG lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. NUPENG kìlọ̀ pé tí èèyàn bá jẹ́ ọlọ́rọ̀ ìyẹn kò túmọ̀ sí pé ó ga ju òfin lọ. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ìfọpo rọ̀bì Dangote ti sọ pé kì í ṣe dandan fáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ kan tàbí òmíràn. Iléeṣẹ́ Dangote ní ẹni tó bá wù ló lè lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ìwé òfin Nàìjíríà àti òfin ẹgbẹ́ òṣìṣẹ́ lágbàáyé ṣe là á kalẹ̀. Iléeṣẹ́ Dangote sọ̀rọ̀ yìí nínú èsì rẹ̀ sí onírúurú ẹ̀sùn tí NUPENG fi kàn án. Lára èyí tí wọ́n ti sọ pé ọgbọ́n ìmúnilẹ́rú ni Dangote ń dá ní kò ṣe fẹ́ káwọn awakọ̀ táǹkà rẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́. Iléeṣẹ́ náà sọ pé àwọn kò dí òṣìṣẹ́ kankan lọ́nà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ tó bá wù wọ́n láti máa ṣe. Dangote tún ní irọ́ tó jìnnà sí òótọ́ lọ̀rọ̀ tí NUPENG sọ wípé iléeṣẹ́ Dangote fipá máwọn awakọ̀ rẹ̀ láti kọwọ́ bọ ìwé àdéhùn wípé wọn ò ní darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ kankan. Iléeṣẹ́ ìfọpo rọ̀bì Dangote ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú onírúurú ẹgbẹ́ òṣìṣẹ́ ní Nàìjíríà tó fi mọ́ NUPENG. Kódà àwọn máa ń ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣìṣẹ́ NUPENG pẹ̀lú gbogbo ètò tí wọ́n máa ń ṣe tó fi mọ́ owó tí wọ́n máa ń gbà lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ wọn. Wọ́n ní àwọn fi àsìkò yìí rọ ẹgbẹ́ NUPENG láti máa da àsọyépọ̀ tó ń lọ lọ́wọ́ èyí tí iléeṣẹ́ ìjọba tó ń rí sí àwọn òṣìṣẹ́ ń ṣàgbátẹrù rẹ̀ rú. Bákan náà ni àwọn tún rọ ẹgbẹ́ NUPENG láti dẹ́kun fífi àtẹ̀jáde tó lè ṣàkóbá fún ètò ìmúpadàbọ̀sípò ọrọ̀ ajé Nàìjíríà tí ààrẹ Bọ́lá Tinubu ṣe síta. Iléeṣẹ́ Dangote ló sọ èyí nínú àtẹ̀jáde tó fi síta. A rántí pé lọ́jọ́ Ìṣẹ́gun ní ẹgbẹ́ NUPENG fìrìgún ìyanṣẹ́lódì wọn tí wọ́n bẹ̀rẹ̀ lọ́jọ́ Ajé Monday. Ààrẹ Trump lé àwọn adúláwọ̀ lọ ilẹ̀ Ghana. Ọmọ Nàìjíríà ló pọ̀ jùlọ nínú wọn. Ààrẹ John Mahama orílẹ̀-èdè Ghana ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn láti ẹkùn ìwọ̀ oòrùn adúláwọ̀ Áfíríkà tí ààrẹ Donald Trump lé kúrò lórílẹ̀-èdè Amẹ́ríkà ti balẹ̀ sí Ghana. Èyí wáyé lẹ́yìn tí orílẹ̀-èdè Ghana tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú Amẹ́ríkà láti tẹ́wọ́ gba àwọn èèyàn náà. Lásìkò tí ààrẹ Mahama ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́rú Wednesday ọjọ́ 10 oṣù yìí ni ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn láti ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà náà tí Trump lé kúrò l'Amẹ́ríkà ti dé sí orílẹ̀-èdè Ghana. Ààrẹ Mahama lóun tẹ́wọ́ gba àwọn èèyàn náà torí wọn ò nílò físà láti wọ orílẹ̀-èdè Ghana. 14 làwọn èèyàn náà tí wọ́n dé sí Ghana láti Amẹ́ríkà. Mahama ṣàlàyé pé ṣáájú ni ìjọba Amẹ́ríkà ti kàn sí àwọn láti tẹ́wọ́ gba àwọn èèyàn láti ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà tí wọ́n fẹ́ lé padà wálé. Ìjọba Ghana gbà pẹ̀lú Amẹ́ríkà láti gba àwọn èèyàn náà torí wọn ò nílò físà láti wá sí Ghana. Láti ìgbà tí Trump ti wọlé ìbò ààrẹ fún sáà kejì ni ó ti ń kéde onírúurú ọ̀nà láti ṣàtúnṣe báwọn èèyàn láti ilẹ̀ òkèrè ṣe ń wọ
orílẹ̀-èdè Amẹ́ríkà pàápàá jùlọ lọ́nà tí kò bá òfin mu. Ó ti hàn sí gbogbo èèyàn báyìí ọ̀nà tí Trump fẹ́ gbà láti ṣe àwọn àtúnṣe náà pẹ̀lú bí ó ṣe ń lé ọ̀pọ̀ èèyàn kúrò lórílẹ̀-èdè Amẹ́ríkà báyìí. Kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí Trump yóò lé àwọn èèyàn láti ilẹ̀ òkèrè kúrò l'Amẹ́ríkà. Ó dàbí ẹni pé ìjọba Amẹ́ríkà ti sọ ilẹ̀ Áfíríkà di ibi tí wọ́n fẹ́ máa ń kó àwọn ọ̀daràn l'Amẹ́ríkà lọ báyìí. Ṣáájú kí Amẹ́ríkà tó kó àwọn èèyàn kan láti ilẹ̀ òkèrè lọ sí àárín gbùngbùn àti ẹkùn gúúsù ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n ti kọ́kọ́ kó àwọn ọkùnrin 12 kan lọ sí orílẹ̀-èdè Mexico, Myanmar, Yemen, Eswatini àti South Sudan. Amẹ́ríkà tún bẹ àwọn orílẹ̀-èdè kan láfíríkà láti máa tẹ́wọ́ gba àwọn èèyàn táwọn orílẹ̀-èdè abínibí wọn bá kọ̀ láti gbà wọ́n. Nínú ìsọ̀rí àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni Ghana wà. Eléyìí sì ti di nǹkan táwọn ọmọ orílẹ̀-èdè Ghana ń sọ nípa rẹ̀. Àwọn ọmọ Nàìjíríà ló pọ̀jù nínú àwọn èèyàn ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà ọ̀hún tí wọ́n lé l'Amẹ́ríkà gẹ́gẹ́ bí ààrẹ Ghana sì ṣàlàyé. Ààrẹ Mahama ní àwọn ọmọ orílẹ̀-èdè Gabon náà wà nínú àwọn èèyàn náà. Ààrẹ Mahama sọ pé ìjọba Ghana ti pèsè ọkọ̀ tí yóò gbé àwọn ọmọ Nàìjíríà náà lọ sí orílẹ̀-èdè wọn. Ó ní ìjọba Ghana yóò bá olú iléeṣẹ́ Gabon ní Ghana sọ̀rọ̀ láti ṣètò ọkọ̀ òfurufú tí wọn yóò gbé àwọn ọmọ orílẹ̀-èdè náà padà sí ìlú wọn. Mahama ní orílẹ̀-èdè Ghana ń tẹ́wọ́ gba àwọn èèyàn ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà tí wọ́n lé láti Amẹ́ríkà torí ó wà lára àdéhùn àwọn orílẹ̀-èdè àjọ ECOWAS láti fààyè gba lílọ láti ibì kan sí ibòmíràn lẹ́kùn náà. Ó ní àdéhùn yìí fún àwọn èèyàn ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà láǹfààní láti rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè tó bá wù wọ́n lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà láì ní físà fún oṣù 3 gbáko. Ààrẹ Mahama ní kì í ṣe nǹkan tí kò dára tí Ghana bá tẹ́wọ́ gba àwọn ọmọ orílẹ̀-èdè míì lẹ́kùn ìwọ̀ oòrùn adúláwọ̀ Áfíríkà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.